àpò ààrẹ ta ló máa gbà igbákejì. kí Kọ́ńkòso gbàgbà kejì. ṣó wàá lè gbà. ó ṣeé ṣe kán fún Peter Obi ní president. kódà ọ̀pọ̀lọpọ̀ wa nílẹ̀ Yorùbá ń bí ni mò ń gbọ́ tí wọ́n ń sọ pé Peter Obi làwọn máa dìbò àwọn fún. kódà mò ń gbọ́ mo sì ń yọ ọgbọ́ dáadáa. ìṣe pé mo ní interest kankan bẹ̀ àríwòye ni. ṣùgbọ́n kó má lọ come distance third, kó má lọ ṣe ipò kẹta tó jìnnà tí kò bá sí synergy kankan láti apá àríwá. kí Kọ́ńkòso kóun wá lọ ṣe distance fourth torí pé àti ẹni wọn tẹ ẹni mọ bí tẹgbẹ́ yẹn wà lórí ballot ní apá ọ̀dọ̀ wa ń bí rárá. èrò tó máa wà wájú Kọ́ńkòso ó máa pọ̀ gan-an mà ní. ṣebí ní Kano. èrò Kano ni èrò àárẹ̀rò ní Kano nítorí pé ó ní movement ní Kano. ṣé ẹ̀dẹ̀ wàá rí máa ń sọ fáwọn olóṣèlú gbogbo àwọn olóṣèlú kéékèèké àtàwọn ńláńlá kan gbọ́ ibi tẹ́ ẹ bá ti rí èrò kò really determine success. lóòótọ́. kò determine. bàbá Buhari ní 12 million votes fún ìgbà ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n fìdí rẹmi. politics kọjá pé mo rí èèyàn 1000 wájú mi mo ń rìn lọ mo rí èèyàn 50 lẹ́yìn mi èèyàn 100 mo wà lórí Twitter mo rí èèyàn 200. òṣèlú kọjá bẹ́ẹ̀ o ó kọjá bẹ́ẹ̀ ohun tó dẹ̀ tó so mọ́ tó dẹ̀ ń béèrè ó jinlẹ̀ jù bẹ́ẹ̀ lọ. so kí àwọn méjèèjì yẹn ronú bọ́n ṣe lè jọ form alliance tọ́n bá fẹ́ fún APC àti PDP ní run for their money tọ́n bá fẹ́ kí àwọn méjèèjì yẹn kà wọ́n sí tọ́n dẹ̀ fẹ́ kí ẹgbẹ́ méjèèjì tó jẹ́ leading party yẹn kán fúndì papọ̀ kán gbìyànjú káwọn form alliance kán fún Peter Obi ní president kí Kọ́ńkòso gba fáìs. Kọ́ńkòso rí dáadáa ní Kano. dáadáa kódà as vice president aribo dáadáa ní Kano àti àwọn northern states bíi mélòó kan tí wọ́n nífẹ̀ẹ́. bákan náà nítorí pé Àtíkù nìkan ló jẹ́ president lọ́dọ̀ wọn north ni APC náà máa lọ mú vice president. bẹ́ẹ̀ ni tọ́n bá dẹ̀ fẹ́ lọ mú vice president bẹ́ẹ̀ ni tọ́n bá fẹ́ lọ mú vice president níbẹ̀ wọn ò ní mú core north. so Adama ṣe north west náà máa fẹ́ lọ ní ibi tó rò pọ̀ sí. it's not about north west core north tí mò ń sọ ni pé tọ́n bá lọ mú yàn bẹ́ẹ̀ wọ́n lè wá sí irú Jos irú Bauchi irú bóyá north west. torí wọ́n wá Christian àbí. torí wọ́n máa fẹ́ kọ́kọ́ wá Christian. ṣé wọ́n lè lo muslim. kò work kò lè work. so wọ́n máa fẹ́ wá Christian láti north ìyẹn dẹ̀ máa fún wọn ní problem. ẹlẹ́ẹ̀kejì ni pé wọn ò ní fẹ́ fún Tinubu ò ní fẹ́ gba ẹni tó làmìlaka. torí kí ẹ mọ̀ pé ṣèlú òkìrí bẹ́ẹ̀ wọn ò ní nígbà tán fẹ́ fún bàbá Buhari léèyàn níbí wọn ò fún wọn lẹ́ni tó làmìlaka. because wọn ò ní fẹ́ kí wàhálà máa bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ̀wọ̀n tó ṣẹlẹ̀ láàrin irú Ọbásanjọ́ àti Àtíkù. wàhálà máa dé lẹ́sẹ̀kẹsẹ̀ nítorí pé àwọn méjèèjì máa ní ohun tó pọ̀ tán fẹ́ protect. so wọn ò ní fẹ́ fún wọn ní ẹni tó làmìlaka wọ́n máa fẹ́ fún wọn ní ẹni tó jẹ́ tá a lè pè ní mélòó tó máa jẹ́ ẹni tí ò ní weight. so kódà àwọn kan ti ń push fún ru Dogara ẹ̀ẹ́dẹ̀ rí pé nínú equation yẹn ọ̀nà Dogara jì sí ru Tinubu bí ọ̀run sílẹ̀. so bọ́n ṣe máa fẹ́ tó nìyẹn nítorí pé wọ́n ò ní fẹ́. so irú ẹni bẹ́ẹ̀ yẹn tán bá gbé sí as vice president tán dẹ̀ gbèrú Kọ́ńkòso kalẹ̀ as vice president àwọn core northerners máa wò pé Kọ́ńkòso agbára ẹ̀ máa push iṣẹ́ yẹn Kọ́ńkòso dẹ̀ rè it will be good as a president over Peter Obi. bẹ́ẹ̀ni. so wọ́n kàn máa jẹ́ nomenclature orúkọ ló máa jẹ́ kí Peter Obi jẹ́ president. Kọ́ńkòso gangan ló máa rule ọkàn àwọn northerners dẹ̀ máa balẹ̀. pé ìyẹn tó bá dárú ọgbọ́n yẹn táwọn méjèèjì papọ̀. bẹ́ẹ̀ni ọgbọ́n lálẹ́ bẹ̀ máa balẹ̀ sọ́dọ̀ Kọ́ńkòso pé Kọ́ńkòso gbọ́dọ̀ lọ ká sọ pé àlè yàn bẹ̀. ṣùgbọ́n tó máa wà lọ́kàn wọn náà ni pé èmi ò ní fẹ́ filẹ̀ èmi ò ní fẹ́ ìwọ náà lọ jẹ gba vice. no ṣẹ́rí tó ṣe bọ́rọ̀ yín ṣe wà yẹn tó bá. tó ló dàbí pé ní kété tí Peter Obi tó kúrò ní PDP a rí i pé òun àti Kọ́ńkòso láàrin ìṣẹ́jú bíi mélòó kan wọ́n sáré pàdé bákan ṣùgbọ́n tó sọ ní òye wa. mi ti ẹ̀gbọ́n yẹn tẹ́lẹ̀ kódà mi gbọ́ rárá ṣùgbọ́n tó bá jẹ́ wọ́n pàdé á jẹ́ pé bóyá ibi tí èmi náà ronú sí bóyá wọ́n ti ronú síbẹ̀ so kàn ṣiṣẹ́ lórí yẹn ṣe wá rí APC àti dọ́gbọ́n mẹ́nubà díẹ̀ èyí tí mi bá rọ̀ wọ́n ní nǹkan tí mo máa fi bẹ̀ wọ́n tó yàtọ̀ sí ohun tí mo rò pé wọ́n fẹ́ ṣe
torí pé wọ́n sọ pé lánàá yẹn lẹ́sẹ̀kẹsẹ̀ làwọn gómìnà ti bẹ̀rẹ̀ sí í jà lórí pé state mi ni first ti máa wá ọ̀dọ̀ mi ni first ti máa wá wọ́n lẹ́sẹ̀kẹsẹ̀ lánàá gbogbo bí convention ṣe ń lọ ohun tí wọ́n ń pò nìyẹn mo dẹ̀ hàn pé àwọn tó ń jẹ́ oníròyìn máa sọ pé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ láìpẹ́ yìí lórí ìròyìn tó máa jáde lọ́la àbí lọ́túnla ṣùgbọ́n ìta fẹ́ lò ń bẹ̀ ni pé kán má wá ẹni tí ò ní kìmì fún igbákejì ààrẹ kán jọ kán wọ ẹni tó bá ní kìmì tó dẹ̀ ní experience tó pọ̀ nítorí pé wọ́n ní ẹjọ́ kìí ṣẹjọ́ ẹni ká má mọ̀ dá ààrẹ wa tó ń lọ yìí láti inú ẹgbẹ́ APC wọ́n ti weak as ní body wọ́n ti weak wọ́n dẹ̀ máa nídìí ẹni tó máa jẹ́ good pillar tó máa strong pàápàá jùlọ tó lè handle ọ̀pọ̀lọpọ̀ issues àti pressure tó máa wá láti north a ní insecurity tó pọ̀ láti north a ní ọ̀pọ̀lọpọ̀ àwọn àbùjẹ̀ǹjẹkùn nínú ọ̀rọ̀ òṣèlú ètò ẹ̀kọ́ ètò ààbò ètò ọrọ̀ ajé north gbogbo ẹ̀ dẹnu kọlẹ̀ tó dẹ̀ affect gbogbo orílẹ̀-èdè Nàìjíríà. ó yẹ káwọn ministers wọn lè ṣe yẹn. kán kọ́kọ́ tiẹ̀ wá fight tó lè handle àwọn minister tó bá ti bẹ̀ wá tó lè handle gbogbo senator tó bá ti bẹ̀ wá tó lè handle gbogbo rep tó bá ti bẹ̀ wá so táàrẹ bá ní nǹkan tó dáa láti ṣe òun á lè jẹ́ good mediator á lè jẹ́ aláàlà láàrin wọn ní rí pé má bá wa sọ̀rọ̀ ìwọ tó ti bench má bá wa sọ̀rọ̀ ìwọ ta ni ìwọ tó yẹ pé ọkàn lọ bẹ̀rẹ̀ figure head ni ṣé o fẹ́ sọ wá sápò kan ìsọ̀wọ́ sápò ni so á jẹ́ni tán lè rí ní rí pé ọ̀gá ń sọ̀rọ̀ àfikà gbọ́rọ̀ sí lẹ́nu tó wọn á jẹ́ kó yé wọn pé mo rọ́kàn president ohun tó dẹ̀ ń fẹ́ fún wa yìí dáadáa nítorí pé kódà tó fi kan constitution wa a ní láti tún ṣe. àwọn ìwé òfin ilẹ̀ wa. bẹ́ẹ̀ ni tó fi kan ọ̀pọ̀lọpọ̀ nǹkan a ní láti tún pín tó fi yàtọ̀ sí fún federal character wa irú ẹ̀ nírú bó ṣe jẹ́ pé northerners ló kó ọ̀pọ̀lọpọ̀ nǹkan ó ń bí orílẹ̀-èdè Nàìjíríà ó ń bí gbogbo àwọn tó kù nínú so ó gbọ́dọ̀ jẹ́ ni tó jẹ́ pé ó lè gba ọ̀pọ̀lọpọ̀ nǹkan lọ́wọ́ àwọn ará ẹ̀ tó fi lè bárò àwọn emir sọ̀rọ̀ tó lè approach ọ̀pọ̀lọpọ̀ èèyàn fún wa so kí APC má wò níwò pé afẹ́ kan wà stooge kan wò níwò pé afẹ́ wọ ẹni tó máa ṣiṣẹ́ fórílẹ̀-èdè Nàìjíríà so kan fún wa lẹ́ni tó strong tó ń bá rẹ́ni tó strong á fún kódà kí àwọn tí bí fọ́ọ̀mù májàmbá ìsọtẹ́lẹ̀ yẹn á jẹ́ kán ríṣẹ́ ṣe. ǹjẹ́ ẹ̀yin nẹ́ẹ̀nì kankan lọ́kàn pé tó bá dẹ̀ jẹ́ pé irú ẹni báyìí ni o kò bá jẹ́ ṣeun irú ẹni tó jẹ́ chief of staff ni àbí secretary to the federal government báyìí boss Mustapha ẹnìkan ni tí ó ti ní experience díẹ̀ tó dẹ̀ ti ní grip àwọn kan lọ́wọ́ ní bó ṣe jẹ́ secretary yìí sìn ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ á ti máa wá sórí tébù ẹ̀ á ti mọ bí ó ṣe ń lọ so irú boss Mustapha a lè sọ pé ọmọdé ni bẹ́ẹ̀ ni tá a bá lọ wo irú bọ̀bọ̀ yìí náà tí a sọ̀rọ̀ ẹ̀ lẹ́ẹ̀kan yẹn Dogara òun náà kò kéré jù ṣùgbọ́n agbára ẹ̀ ò lè gbé ọ̀rọ̀ yẹn agbára ẹ̀ ò gbé ṣùgbọ́n àwọn legislators lè fojú ipe ara wa ni kan fi gbọ́ràn sí lẹ́nu so irú àwọn yẹn tá a bá wá sí irú Borno a lè rí àwọn èèyàn ńbẹ̀ tó jẹ́ pé wọ́n máa wúlò mi dẹ̀ fẹ́ kí wọ́n tún wá má lọ síbi tó jẹ́ pé ó lè fún wọn níbò ó dọwọ́ wọn ṣá kán wò dáadáa ṣùgbọ́n èmi sì yẹn fi ṣèjì boss Mustapha lọ́pọ̀lọ́ ní báyìí tá a tún sì lè rẹ́ lòmíì nínú àwọn tí wọ́n bá Mustapha dẹ̀ kéré ìpínlẹ̀ Adamawa ló ti wá ó dẹ̀ tún jẹ́ Christian ó dẹ̀ máa takò Àtíkù láti bẹ̀ so wọ́n máa ní good game. ọ̀rọ̀ lẹ́sọ máa ní good game. ẹ jẹ́ àkó lọ APC ẹ jẹ́ àlọ́ PDP. ẹ ṣeun. ṣé wọn lè mú Nyesom Wike ni. ṣé PDP. ní PDP. ẹ lè ta Nyesom Wike fún wọn Nyesom Wike ò wà sẹ́lẹ̀bù. kí ló tẹ̀ mí sọ bẹ́ẹ̀. kò wà sẹ́lẹ̀bù fáwa nítorí pé ọ̀pọ̀lọpọ̀ rí Nyesom Wike nípa pé ó wà fọ́ọ̀gà ẹnu pọ̀ jù fọ́ọ̀gà so ṣẹ̀dẹ̀ rí àwọn ọmọ Nàìjíríà àfìfìlà pinrin ọjọ́ kan ló níyì mọ́ tó bá di pé afẹ́ fi ṣe fáìsì ń sìn wọ́n á lọ kó gbọ́ ọ̀rọ̀ tó sọ tẹ́lẹ̀ wá so tó fi máa jẹ́ kó jẹ́ bad market fún wọn a lè máa wò pé owó yẹn wà ṣùgbọ́n àwọn ọ̀rọ̀ tó sọ àbáwọn ṣe sí tó ní kò ní jẹ́ kí wéètì yẹn kó ṣe mọ̀ ó jẹ́ nìkan tó jẹ́ pé kí wàá ní èròǹgbà yín. ṣe rí ohun tó ṣẹlẹ̀ ni pé nígbà tí PDP ti kọ́kọ́ lọ mú Haúsá wọ́n ti ṣìgbà ohun tí wọ́n rò pé àwọn fẹ́ ṣe yẹn kákọ́ wọn lẹ́kọ̀ọ́ tí wọ́n mọ̀ àwọn northerners àwọn tó jẹ́ pé commoners ní northerners àwọn common man àwọn street people wọ́n wà sophisticated nínú òṣèlú gan wọ́n pé lórí nínú òṣèlú tí APC bá ti gbọ́n tán kò sọ fún wọn pé ẹ wá o tí àwọn governors wọn ní APC ò bá ti gàdí tí wọ́n gbàbọ̀dé tán bá fi lè sọ pé ẹ jẹ́ ká tẹ̀lé ètò
ká dẹ̀ bẹ̀rù Ọlọ́run lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí o a ti ṣọdún mẹ́jọ o àwọn apá àtọ̀hún ló kù kan ṣọdún mẹ́jọ o ẹ má jẹ́ ká da ọ̀rọ̀ yìí rú o ṣẹ́rí tó ń bá ti gbọ́ pé ẹ mójútó nǹkan tá à ń pè ní gbàfipamọ́ tá à ń pè ní àfọkàntán àmọ́ náà tó ń bá ti gbọ́ pé àmọ́ náà ni o tó bá kàn wá wọ́n á dá padà fún wa mo jẹ́ ajẹ́rìí wọn o ṣẹ́rí lọ́wọ́ kan báyìí wọ́n á máa ká ṣíọ́ṣíọ́ báyìí ni ipe òdodo máa ní pé ó yẹ ká mójútó ohun tó ń jẹ́ gbàfipamọ́ tá a pè ní gbàtọ́jú torí pé gbàtọ́jú ni orílẹ̀-èdè Nàìjíríà jẹ́ lọ́wọ́ àwọn dẹ́ gbọ́ yé bẹ́ẹ̀ ni wọ́n gbọ́ yé gidi so táwọn gómìnà wọn bá ti ń sọ̀rọ̀ yẹn sí wọn létí wọ́n máa tánìṣì méjì ẹgbẹ́ PDP yẹn lẹ́sẹ̀kẹsẹ̀ ni mo sọ̀rọ̀ láti sọ bẹ́ẹ̀ mi ì sọ̀rọ̀ fún APC o ẹni pé mo ti sọ ohun tó lè mú APC lose so ìsìn tó bá yẹ pé àwọn ọba bá yẹ pé wọ́n seek advice before kó tó di pọ́n ṣe ìtànṣe ni wọ́n á ti wá good candidate tó jẹ́ Christian láti East láti ilẹ̀ Igbo irú Peter Obi is a good product. Oh God. Wọ́n á wá lọ mú ẹni tó strong láti North kódà wọ́n á sì filẹ̀ open a lè rí nínú àwọn gọ́vnà APC nsìn tó máa di camp tó máa padà lọ jẹ́ vice tó máa lọ jẹ́ vice irú El-Rufai PDP ni tẹ́lẹ̀ yes it's a former PDP yóò wà lọ rí kí ló tí ò lè lọ jàre ẹ̀rọ wẹ̀ǹta láti gbà tán ti bẹ̀rẹ̀ eléyìí tán ń ṣe yìí ni kò sọ wẹ̀ǹta ẹ̀yìn Amechi ló dàbí Amechi ló wà wọ́n ti fa Amechi lẹ́sẹ̀ kò dẹ̀ fẹ́ràn ibi tí ìbò wó sí kò fẹ́ràn ẹ̀ rárá tó bá dàbí ọ̀rọ̀ wo ló sọ lórí ẹ̀ ẹni tó dẹ̀ lọ́rọ̀ lẹ́nu ni so irú wọn yẹn wọ́n lè wò pé o lè gasẹ̀ tó ń bá dẹ̀ fi lọ èèyàn ò lè sọ pé ta ló lọ. èèyàn ńlá ni. so nsìn wọ́n kàn rọ it's just like bíi pé kéèyàn mọ̀ọ́mọ̀ ṣera ẹ̀ níjàmbá ni ọ̀rọ̀ ẹgbẹ́ yẹn ṣe máa ń rí lójú mi torí pé mi mọ̀ bí àwọn tó ń ṣètò fún wọn mi dẹ̀ wọ́n ṣe máa ń rò ẹni tó tún lọ mú Adamawa ni. Adamawa dẹ̀ rè to northerners ó dàbí ìgbà tí ó yàtọ̀ sí north east ẹ rí i pé lẹ́nujọ́ mẹ́ta ẹ̀gàn wọ́n ń jẹ́wọ́ fún wa pé ìdajì Adamawa Cameroonians ni wọ́n. torí pé igun ẹ bá wo máàpù yẹn gan igun lọ́hùn ló wà bọ́dà Cameroon ni so ìlú tí mo mọ̀ dáadáa ni so wọ́n ti máa ń rí nírí pé half wọn bó dẹ̀ ṣe rí nìyẹn èdè tó wà ń bẹ̀ ó tó 35 àti 5 different languages. nínú Adamawa náà. bẹ́ẹ̀ ni wọ́n ní Bachama wọ́n ní Gujum wọ́n lóríṣiríṣi èdè tó jẹ́ pé bẹ́ẹ̀ ṣe rí wọn wọ́n ń ṣe Hausa kan dàbí broken láàrin wọn ni ó dàbí pidgin. wọ́n ń ṣe Hausa wọ́n ń ṣe Fúlàní wọ́n ní Fúlàní díẹ̀díẹ̀ wọ́n láwùsá díẹ̀díẹ̀ kọ́ Hausa díẹ̀díẹ̀ ṣùgbọ́n Àtíkù gan fúnra rẹ̀ òun gan ò lè sọ fún wa pé Hausa lòun so ṣé ẹ mọ̀ pé ìtàn sọ yìí sìn Hausa ní lọ́wọ́ information yẹn wà lọ́wọ́ wọn káwá tiẹ̀ tó mọ̀ ohun tó dẹ̀ ń sọ létí wa ni tá a mọ̀. wọ́n tiẹ̀ ti kọ́kọ́ wọ́n gbọ́rọ̀ yẹn gan lọ court. wọ́n gbé lọ pé ọmọ Cameroon ni nǹkan kan. so irú àwọn issues bẹ́ẹ̀ yẹn ó wà ńlẹ̀ ẹ kàn tún lọ torí pé wọ́n bóyá wọ́n ti ṣàdéhùn dọ́là àbí kíní kan fún yín ẹ kàn throw wetin well good luck fún wọn. ohun tó ń lè ṣe òun ni pé bóyá kán wo south easterner tó bá dáńtọ́. káwọn lọ apá alẹ́ Ìgbò. agbẹ́ ilẹ̀ Ìgbò fún vice president wọn. vice president wọ́n á lè break ìbò bẹ̀ yẹn. Okay. wọ́n ní lájà ìbò láti bẹ̀ south náà á dẹ̀ tẹ̀lé wọn. south á tẹ̀lé wọn tí wọn bá tẹ̀lé Peter Obi àwọn ní next option tó ń ní torí pé iṣẹ́ àwọn APC máa kéré ń bẹ̀. ní south east bẹ́ẹ̀ ni APC máa fèsì south west àti gbogbo north. Okay. so iṣẹ́ wọn máa kéré ń bẹ̀ kódà tán bá ṣe kò lè rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tán jẹ́ ẹ̀yà Ìgbò níbẹ̀ yẹn lánàá wọ́n ń lahùn. bọ́n ṣe ń sọ̀rọ̀ gan ẹ ti rí i pé ohun tí ẹgbẹ́ ṣe ò tẹ́ wọn lọ́rùn so bẹ́ẹ̀ dẹ̀ ṣe ohun tó máa wà ńlẹ̀ nìyẹn àfi tí ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ bá bẹ̀rẹ̀ sí lọ lábẹ́lẹ̀ tíṣẹ́ yẹn náà bá dẹ̀ máa lọ mélòó nú wọn ló máa gbà tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà wọ́n ń ṣe APC people so ló fi jẹ́ pé wọ́n á lọ wá kọ́ easterner tó jẹ́ pé ó dáńtọ́ tí kò ní jẹ́ni tí Ìgbò máa wò níwò pé òun náà tún ṣe original Ìgbò torí Ìgbò náà máa ń sọ pé àwọn kan original àwọn kan fake. mo fẹ́ sáré mọ́rọ̀ ìwà kó tó di pa lọ sókè lọ́hùn jọ má bínú Ṣẹ́gun ṣé àwọn kan sọ pé kí ló dé tá a bá ń ṣerú ètò òṣèlú báyìí a lè yọ senate president àti speaker sẹ́yìn ṣé tí wọ́n bá wò pé kí wọ́n ta senate president fún àwọn Haúsá pé ẹ má wọrí o àti senate president o àti speaker o ọ̀dọ̀ yín ló ń bọ̀ ẹ jẹ́ ká mú south ká fi ṣe vice irú aṣáájú bí irú Amechi kò lè ṣeé ṣe. kò possible. torí pé àwọn èèyàn náà máa ń wòye pé tí Haúsá bá jẹ́ president Yorùbá ló máa fẹ́ jẹ́ gbákejì kọ́ Haúsá àti kọ́ Yorùbá gan mi rò pé àti senate president wọn ṣáà àti rírí. kò máa ń sọ ṣẹlẹ̀ ìdí tó máa ń ṣẹlẹ̀ ni pé àwa máa ń háì ohun tó ga jù
so ṣé senate president ò ga. n sin n senate president ò ga kò dé sọ̀rọ̀ sìn. kò ń ṣe ìsìn ọ̀rọ̀ gbàtẹ́gbẹ́ bá ṣì wọlé ni ó tún lè yí tó bá yá. ọ̀rọ̀ gbàtẹ́gbẹ́ bá wọlé ni kò sẹ́ni tó máa gba ìyẹn lọ́wọ́ yín láti sìn lọ pé kí ẹ máa sọ fún mi pé tí n bá wọ tá a bá wọlé ìwọ ló máa ṣe speaker ṣá máa kọ́kọ́ wọlé náà bí irú táwọn Sàràkí tó yí. tó máa yí tẹ máa ṣe tún wá yí mi ní kíní sẹ́yìn ṣe. ẹ kú ohun ẹ ṣẹ́gun àlejò ẹ jẹ́ ká dókè lọ. AYEKOOTO lẹ́tọ̀ ètò l'AYEKOOTO. dìde ńlẹ̀ o kó wá gba ààrẹ Nàìjíríà o. ọjọ́ ti pẹ́ tọ́pọ̀lọpọ̀ èèyàn ti ń wò ó pé lábẹ́òkúta wá yìí níbo làwọn ti lè rí ojúlówó ohun èlò inú ilé ohun èlò ìdáná àti ṣeré ọmọdé lọ́lọ́kùn òdọ̀kan tó jẹ́ alálòpẹ́ tó tún jẹ́ tòkun bọ̀rà náà o. ṣùgbọ́n lọ́gán tí wọ́n mú mi dé Bekalos Nigeria Enterprises tí mo fojú mi rí àwọn TV ìgbàlódé dẹ́ẹ̀kì home theatre fáànù air conditioner washing machine fridge àti freezer tí gbogbo rẹ̀ jẹ́ tòkun bọ̀. sábẹ́ ni mo gbà pé nǹkan ju nǹkan lọ. lóòótọ́ ẹ̀gbẹ́ títì ládojúkọ ilé epo Wando ni Bekalos wà níjàyè. ìgbà tí wọ́n mú mi wọlé sínú tí mo dé warehouse lèmi gán gbà pé nǹkan ju nǹkan lọ. kẹ̀ wá wo electric kettle hot plate toaster iron lọ́ṣọ pọ́ọ̀tì frying pan microwave kẹ̀kẹ́ ọmọdé àwọn nǹkan ṣeré ọmọdé pẹ̀lú musical instruments lóríṣiríṣi tó pọ̀ rẹpẹtẹ ńbẹ̀ tó jẹ́ tòkunbọ̀ tí wọ́n kó wá láti UK Japan àti Germany. àfi kó o débẹ̀ kó o ríran wò má wulẹ̀ sáré kàbàkàbàrà lábà. Bekalos ni kó o lọ ní 79/80 Shoken Road opposite ilé epo Owando níjàyè lábẹ́òkúta ni wọ́n wà. telephone 0803-712-0790 àti 090-50-56-52-65. gbogbo ẹgbẹ́ mọ̀lì ṣàbí lápapọ̀ ẹ tẹ́tí gbọ́ mi ìròyìn ayọ̀ ni mo mú wá. ó yá o. ilé iṣẹ́ alálùbáríkà tí pọ́ǹpì onílẹ̀ tó talẹ̀ ìfọ̀kànbalẹ̀ ń kórè bọ̀ wá o. Àbújá Èkìtì Ìbàdàn Ìlọrin ti ń jàǹfààní rẹpẹtẹ lọ́lọ́kan òjọ̀kan òdodo ní báyìí o ìpínlẹ̀ Ògùn ló kàn o. bẹ́ẹ̀ni o oríire ti kàn wá ní ìpínlẹ̀ Ògùn tí pọ́ńpì concept tó ń talẹ̀ tó fi ní lọ́kàn balẹ̀ ń bọ̀. kò ní pẹ́ mọ́ta wa náà mọ̀ jàǹfààní lọ́lọ́kan òjọ̀kan. bí wọ́n ṣe gbẹ́nu tí pọ́ńpì concept onílẹ̀ l'Àbújá Èkìtì Ìbàdàn àti Ìlọrin ìpínlẹ̀ Kwara. gbogbo èèyàn ló ń sọ bẹ́ẹ̀ wípé tí pọ́ńpì ṣe yàtọ̀ ojúra wọn lọ. báyọ̀ sí lọ́rọ̀ tiwọn o. ẹ gbọ́ dáadáa báyìí ní ìpínlẹ̀ Ògùn ká máa kíra wa kú oríire. tí pọ́ńpì concept tó ń talẹ̀ fún ni kọ́lé láìsí wàhálà fún. àti kórede àti múrewa ṣe máa ṣe nìyẹn tí pọ́ńpì ló ṣe bẹ́ẹ̀. tí pọ́ńpì concept developer that cares. Anytime your data finish, it is show, Gabi. Could be like say they cut your wire when everybody get light. From now, anytime your data finish, you will take Shikini money, subscribe on top MTN all social bundle for 50 naira daily, 100 naira weekly, or 250 naira monthly to browse yafu on top Facebook, WhatsApp, TikTok, Instagram, Ayoba, WeChat to go biscuit or Heskime. Easy. Dial star 131*3*6# to subscribe to MTN all social bundle. Make you begin the browse yafu. So now waiting we they do today. má dúró ńlẹ̀ má fàkókò ṣòfò. ìwọ ṣẹ̀ṣẹ̀ parí wáyẹ́ẹ̀kì akẹ́kọ̀ọ́ tó wà ní ọlùdé ọ̀gá kọ́pà tó ń sìnrú ìlú oníṣẹ́ owó tó fẹ́ ṣàfikún ìmọ̀ kó lè máa rówó gọbọi òṣìṣẹ́ ìjọba tó ń wọ ọ̀nà ọ̀tún láti máa pawó sápò ìwọ ń wáṣẹ́ o sì ti ríṣẹ́. má dúró ńlẹ̀ má fàkókò ṣòfò. tètè máa bọ̀ ní NBI Institute tó kọ́ṣẹ́mọṣẹ́ pẹ̀lú owó péréte níbi táwọn olùkọ́ tíṣẹ́ yé ti ní tòde àti fi ṣẹ́ hẹ́ kedere tí wọn náà sì dọ̀gá ara ẹ wàá tún gbàwé ẹ̀rí nínú àwọn ICT courses bíi web design and development Python for web graphics design video and audio editing digital marketing ICT fundamental software development AutoCAD àti 3D modeling pẹ̀lú technical courses bíi electrical installation aluminium fabrication pẹ̀lú fashion school ẹ tara ṣàṣà máa bọ̀ wá forúkọsílẹ̀ ní NBI Institute tó wà ní Jofas House lẹ́gbẹ̀ẹ́ ilé oúnjẹ Mádójútìmí Abiola Way Abẹ́òkúta telephone 08060306330 àti 09050275030. má dúró ńlẹ̀ má fà àkókò ẹ ṣòfò NBI Institute ní ó máa bọ̀ láti kẹ́kọ̀ọ́ ìjìnlẹ̀. AYEKOOTO lẹ́tọ̀ ètò l'AYEKOOTO. My name na Emekos. Now me be Dr. Patchpatch for all tear money with my sellotape and razor blade. Anybody wey get money, wey need life support for our yard. Now my domot dem dey come. But from now, I don retire from my patch work because of Momo Payment Service Bank. The new way to send and receive money way better pass cash. Say bye-bye to Tia Money Palava. Just dial *671# to open your Momo wallet today. The simple way to send and receive money to any phone number for free. Life is simpler because Momo is better than cash.
Àlàbí ó ṣe. ètò yẹn náà la ṣe wà AYEKOOTO ní Sweet 107.1 FM ní ìlú Abẹ́òkúta pẹ̀lú àlejò wa tí wọ́n jẹ́ alálàyé wa lórí ètò AYEKOOTO. Ó dá gbogbo ẹ̀yin tẹ̀ ń bẹ lójú òkú tẹ̀ máa ṣàmúlò ẹ̀ lápọ̀dọ̀ wa rèé 09012468802 09012468802 tàbí kẹ́ ẹ mú eléyìí 0817 9201071 0817 9201071. Hello. Ajá balẹ̀ ní ọ́fíìsì. Hello. Ẹ kúrọ̀lẹ́ náà ẹ kúrọ̀lẹ́ sá o. Yes sir, kí lorúkọ yín? Apẹja látòkè Arẹ́gbà. Ó yá sà. À ń gbọ́ yín. Ẹ kúrọ̀lẹ́ sá lágbára Ọlọ́run bẹ́ẹ̀ ṣe fẹ́ kìlù ilé àtọ̀nà yẹn á dá ọwọ́ ẹ̀ nìran rẹ o. Àmín o. Ẹ̀dá ìtọ́lẹ̀kùn ní ìṣe ni káàtì ọmọ wa Yorùbá káàtì lẹ́yìn o. Kánà wí pé bóyá èkó kan bí tó kọrin. Káàtì lẹ́yìn gidi gan ni àtọmọdé àtàrígbà àtàrúgbó àtómidán ó lè délẹ̀ lè rí lágbára Ọlọ́run adélẹ̀ lè rí o. Ẹ̀rẹ̀ bá ń kí bàbá tó wà bẹ̀ lágbára ọpọlọ kò ní dọ́bà o. Ọ̀nìyàn lórí ọmọ ọ̀nìyàn lè. Àmín ẹ ṣeun ẹ ṣeun ẹ jẹ́ ká máa ṣe ní ìṣẹ́jú kan. Hello èrò pọ̀. Hello ẹ kúrọ̀lẹ́ o. Hello ẹ kúrọ̀lẹ́. Yes sir. Orúkọ yín bó lẹ ti pè wá. Yíyá Zak orúkọ mi láti ọba àtòkò. Ó yá. À ń gbọ́ yín. Mo kí dọ́yà tó wà ń bẹ̀ ní impact ọkù ọpọlọ. Ọlọ́wà túbọ̀ máa lékún mọ́ ni wọn. Àmín sà. Gbogbo bọ́n ṣe ṣe analysis pẹ̀lú mathematics wọn yẹn ó fi hàn pé ẹni tó lé àìgbà rẹ̀ so inú mi sódù fún irú wọn. Mo gbà ládùúrà pé tí Ọlọ́run bá ṣe tí ọ̀gá Tinubu bá débẹ̀ ó yẹ kó fún wọn ní essay of political matter. Kẹ́ẹ̀tì federal àbí ti state? Ó dáa náà. Kẹ́ẹ̀tì federal àbí ti state? Federal. Kẹ́ ẹ máa múra kẹ́ ẹ máa lọ́dọ̀ aṣíwájú báyìí ló kàn. Ẹ ṣeun o. Àwa jẹ́ ọ̀rẹ́ ẹ̀sìn. Àwa máa ṣe wàlàwàlà nílùú Àbújá. Hello mi. Hello ẹ kúrọ̀lẹ́. Ẹ kúrọ̀lẹ́ o. Orúkọ tèmi ni Ṣẹ́gun Ṣíndódó láti Jẹ̀jà. Ó yá o. À ń gbọ́ yín. Mo kí bàbá wa tẹ́ gbé wá bẹ̀yẹn ọlọ́pọlọ pípé ni wọ́n. Ṣùgbọ́n béèrè tèmi fẹ́ béèrè pé àwọn bàbá wa Yorùbá náà pòwe pé ìtorí ìrètí òun la ṣe ń ṣe oore. Ṣé mo nǹkan tí wọ́n ti sọ̀rọ̀ ẹ síwájú ṣé mo pé ọ̀rọ̀ tí bàbá wa Tinubu sọ ó pẹ̀lú ohun tó ẹ̀ fún wọn. Torí mi ò láìkí wọn tẹ́lẹ̀ ṣùgbọ́n gbà tí mo wá gbọ́ fídíò yẹn gbogbo oore tó ti ṣe fún gbogbo wọn tí wọ́n bẹ̀rẹ̀ sí sọ tí gómìnà wa náà wà ń bẹ̀ tí gómìnà wa ò dẹ̀ deny pé wọn ò ṣe nǹkan yẹn fún ọ̀wọ́n. Ṣùgbọ́n béèrè mi fẹ́ béèrè ni pé ṣé irú ọ̀rọ̀ tán sọ yẹn torí ọ̀rọ̀ ẹ̀ náà ń gbé káàkiri ń sìn lọ́tún lósì àwọn kan ló jọ àwọn kan ní kò dáa ṣé irú ọ̀rọ̀ tán sọ yẹn ṣé kò tàbùkù gómìnà àbí bínú tí wọ́n ṣe rí náà ṣe sọ ìbéèrè tí mi fẹ́ béèrè. Ṣẹ́gun jẹ́ àmú kan sí kí wọ́n wá dáhùn gbogbo ẹ̀ pọ̀ káà náà mú kan ká di gbogbo ẹ̀ ńlẹ̀. Hello. Hello ẹ kú ètò. Yes sir. Ẹ kú Ọlọ́run á máa fún yín ṣe. Àmín. Orúkọ tèmi ni Ọ̀gbẹ́ni Gbénga Ṣódérù. Ó yá o. Ó pè láti Bọ̀nà Akí. Okay. Kódà inú mi dùn gidigidi pẹ̀lú àwọn àlejò tí ẹgbẹ́ wa tó ní ìtòlé mi. Because ẹni tó bá jẹ́ pé kò ní ọpọlọ tó máa ní gbogbo tó jábọ́ lẹ́nu wọn bóyá wọ́n wò lóòwe kò sáró sọ́nù ẹ̀. Kódà irú wọn báyìí tán bá gbé méjì mẹ́ta ní kọ́ńtì wa yìí kódà mo lérò pé ìlú wa ti rọrùn. Ọlọ́run á túbọ̀ máa fún ọlọ́gbọ́n àti màá tó yé ọpọlọ wọn ò ní jọba. Àmín sà. Ibi kíkà tán máa dé Ọlọ́run á mú ọ débẹ̀ láyọ̀. Tó wá ṣẹlẹ̀ pé gbogbo nǹkan tán kà á lẹ̀ bá a ṣe tẹ́tí gbọ́ ó wọ wa létí gan-an. Ṣùgbọ́n ẹni tó bá máa ṣe pẹ́sidẹ̀ntì wa Ọlọ́run á bá wa ṣe ẹni tó máa jẹ́ sí wa tó máa ṣe fẹ́nu wa Ọlọ́run máa fi sílẹ̀ àtàtìkù àti kò síkù àti ó ṣe gbá kò ṣe gbá Ọlọ́run kó ṣàyàn fún wa lórí bí tọ́rọ̀ lu wa yìí ń lọ yìí ó pàkásọ Ọlọ́run bá kún gbogbo adélẹ̀ lérí ẹ̀kọ́ ètò. Bí akẹ́ bá ní fèsì. Wọ́n ṣe irú ẹ̀gbọ́n atán gbègbè yẹn wọ́n ṣeun Ọlọ́run á jẹ́ kí Ọlọ́run á yàn fún wa gbogbo ẹni tó bá débẹ̀ nù gbogbo wọn ẹ̀mí ìgbàṣe àti ọgbọ́n àṣeyọrí Ọlọ́run á bá wa fún wọn. Ẹ̀gbọ́n atán sọ̀rọ̀ ẹ̀sẹ̀ tó wọ́n ró dáadáa kan wá rí ṣùgbọ́n kó tó pin kan wá ọ̀nà jì fa so irú ìbéèrè tí wọ́n béèrè nípa ọ̀rọ̀ tí bàbá sọ ní Abẹ́òkúta ṣe rí kọ́lọ́mù má jẹ́ ká ṣì sọ ṣe rí tí àwọn èèyàn bá fẹ́ràn èèyàn tó bá sọ ohun tí ò dáa wọ́n á bá a pọ́nlé wọ́n á bá a tún sọ pé ohun tó sọ yẹn ò bá dé o
tí wọn bá dẹ̀ fẹ́ràn èèyàn tó bá sọ ohun tó dáa náà ó ṣe kàn sọ pé ohun tó sọ kò dáa náà ni so mi ìfẹ́ rí nírí pé bóyá ọ̀rọ̀ tán sọ dáa tàbí kò dáa ṣé wàá rí ti pé àwọn èèyàn ni wọ́n fẹ́ fi dá wàhálà láàrin gómìnà àti bàbá Tinubu ẹ jẹ́ kí n sọ bọ́rọ̀ ṣe rí nínú agbo òṣèlú ṣé rí gbogbo àwọn tẹ́yìn ń pè ní gómìnà táwa máa ń pọ́nlé yẹn àwọn kan wà tó jẹ́ pé wọ́n lè má ṣe gómìnà rí tó ń bá rí gómìnà wọn á sọ fún pé sit down ó máa sit down ó dẹ̀ máa jókòó. àwa là ń pọ́n gọ́vnà ní o ló ń bọ̀ láyé làwa ń ṣe ṣàṣàṣà àwọn kan wà lórílẹ̀‐èdè Nàìjíríà tí wọ́n ṣe kan rí tí wọ́n sọ fún pé sit down there worú àwọn bàbá kan tí nígbà táwọn ti jáde láyé orúkọ wọn ṣe dá bàbá Adédìbú wọ́n ní pé ẹnìkan fẹ́ ṣe chairman local government wọ́n dẹ̀ sọ pé máa lọ lé náà wọ́n á pè pé ṣé wo ò lè ṣe gómìnà ni wọ́n dẹ̀ sà ṣé bó o lè ṣe gómìnà ni mo lè ṣe wá ṣe gómìnà wọ́n dẹ̀ fi ṣe vice deputy governor nígbà tó dẹ̀ yà wọ́n dẹ̀ sọ pé gómìnà tó wà ń bẹ̀ yìí àfẹ́ mọ́ a máa yọ bàbá Ọbásanjọ́ sọ pé àwọn lọ àwọn bẹ̀bẹ̀ àwọn jọ sọ̀rọ̀ wọ́n ló dẹ̀ sọ pé wò Ṣẹ́gun bọ̀dà ẹ kú olórí ẹ̀ ìtawà fẹ́ ṣe la fẹ́ ṣe lọ́yọ̀ yẹn ìtọ́dẹ̀ fẹ́ ṣe ló dẹ̀ ṣe wọ́n dẹ̀ yọ ẹni yẹn ẹni tóun dẹ̀ fẹ́ ní gọ́vnà ó dẹ̀ bọ́ síbẹ̀ so irú wọn yẹn tí wọ́n bá wá pé gọ́vnà ní orúkọ kan kí ló wá kan aráàlú pẹ̀lú orúkọ tí wọ́n pè wọ́n bá pè ń díndín eléyìí sì dáa wọ́n bá pè ń díndín ni wọ́n pè ní mo ní opportunity ní bí ọ̀sẹ̀ tó lọ yìí kára lè má bínú o ẹ má bínú bí denigrate ipò gómìnà ọ̀rọ̀ dàpọ̀dẹ̀kọ́ ni mò ń sọ nípa hierarchy nípa àwọn kan tí ó jẹ́ pé orílẹ̀-èdè Nàìjíríà wà lákàtà wọn tó máa ń àwọn decision makers gómìnà ẹnìkan nínú àwọn tó wà l'Àbújá ó tẹ̀sí gómìnà ìpínlẹ̀ kan lórí aspirant kan lórí ẹnìkan tó ń díje dupò pé ẹni yẹn la fẹ́ lò ní local government yẹn gómìnà yẹn wá ní opinion mi wọ́n ti jọ ń pò tipẹ́ ẹni yẹn wá tẹ̀sí gómìnà yẹn pé òun sọ pé ẹni yìí làwọn fẹ́ lò ó dẹ̀ ń ṣagídí ṣe ó kù síbì kan ni ó kù síbì kan ok báyìí ẹni yìí la fẹ́ lò last message ti máa test ẹni mo test yìí ṣe ohun tó bá wọ̀n ẹ́ make your decision. àwọn kan wà ń rúpò yẹn. mo rí test yẹn fúnra mi I'm revealing this. ṣé wàá padà gbọ́n tó ṣẹlẹ̀ lẹ́yìn. oh kí ló fẹ́ ṣẹlẹ̀ ó padà test aspirant yẹn pé kí ni mo ṣe fún ẹ ta ló fẹjọ́ mi sùn. yes méjèèjì ni mo rí. so bàbá yẹn test message yẹn ṣe aspirant yẹn pé ohun tí mo test governor rí o so mo ti sọ fún kó ṣe ohun tó bá wùn ìwọ lèmi ní interest inú ẹ kó ń ṣe ohun tó bá wùn. ṣé wàá padà lẹ́nu yẹn. bàbá so option ni so ló ṣe jẹ́ pé àwa la máa ń rin nírí pé gómìnà àwọn kan àti jẹ́ pé tí gómìnà Yorùbá ti gbọ́ ohun tán wù yẹn bóyá sọ pé kó ṣe ohun tó wù yẹn ó kódà ó sọ délẹ̀ fún aspirant yẹn létà pé kò sí ẹni tó fẹ́ ṣe gọ́vnà ní gbogbo Nàìjíríà kì í ṣe state àwọn nìkan tí ò ní gorí tébù òun kọjá tó bá orúkọ ẹ̀ bá gbọ́dọ̀ tó ń kọjá á rí tútò náà pa lórí orúkọ ẹ̀. ẹ sà ṣé ẹmẹ́ni yẹn ṣe lè dárúkọ ẹ̀ fún wa. ṣé ẹni tó sọ̀rọ̀ àbí state ìpínlẹ̀ ẹnìkan ni mo lè sọ pínlẹ̀. bàbá yẹn gangan la mi ò ní láti sọ bàbá yẹn. ṣùgbọ́n ẹ̀ mọ́ àbí. dáadáa. àjọ débẹ̀ jọ́kọ̀. so bó ṣe rí nìyẹn káwọn èèyàn má bínú pé bàbá sọ̀rọ̀ ẹ̀. tọ́rọ̀ bá gbéyàn nínú kò síbi tí ò lè sọ dé. kí ni ká ṣe ṣé ká gbà pé ni àbí ká sọ̀rọ̀ tiwa ká kàdí ẹ̀ àbí ká gbà kọ́ ó ní ká gbà méjì. ṣùgbọ́n lábẹ́ àkóso pa fẹ́ gbà pé àwọn èèyàn ti wà lójú òpó ìbánidọ́rẹ̀ẹ́ wọn ìbánidọ́rẹ̀ẹ́ wa ń bí o Sweet 107.1 FM ní Facebook sanitarian Akínọlá Olúwarántìmí àárí wọn bí wọ́n ní ẹ kú ìrọ̀lẹ́ o ẹ kú ètò mo kí àlejò wa kú àtàárọ̀ pẹ̀lú àwọn atọ́kùn lórí ìdìbò abẹ́lé tó wáyé nínú ẹgbẹ́ mo rí olóṣooṣù wọ́n tún ní owó àràbà tún ramú odò ń gbá rèrè o òun ni òwe tí wọ́n fi parí ẹ̀ àtẹ̀jíṣẹ́ yẹn wá látọ̀dọ̀ sanitarian Akínọlá Olúwarántìmí. ẹ jẹ́ àgbà call kan bẹ̀ tó bá wà ń bẹ̀. hello. ó gbọ́dọ̀ wà ń bẹ̀. hello. ẹ kúrọ̀lẹ́. ẹ kúrò tó náà. yes sir. orúkọ mi ni Yusuf Ọlálẹ́yẹ. ẹ̀yà tó fún ẹlẹ́yìn ìsàlẹ̀. yes sir. hello. à ń gbọ́ yín o. ọ̀gbọ́n Yusuf Ọlálẹ́yẹ. jáwó mi ṣe. hello. yes sir. ẹ kú ètò náà o. ètò ní o. orúkọ tèmi ni Ismail Abdulsalam láti kíní tó ní sábò. ó yẹ sà. a kí àlejò wa tí wọ́n wà níbẹ̀ yẹn
wọ́n dẹ̀ kó atótónu látàárọ̀ sẹ́rí inú mi dùn sí gbogbo àwọn àlàyé tán ti ṣe fún wa ṣùgbọ́n ohun tèmi kàn fẹ́ kọ́ mọ̀ ni pé sẹ́rí lórí ti bàbá tí ó wọlé fún wa Ahmed Tinubu yìí ẹ má yẹ ká parọ́ tọ́ra wa jẹ o tó bá jẹ́ pé bàbá yẹn ò bá jáde wípé òun fẹ́ bá wa contest níbẹ̀ yẹn èmi mọ Haúsá o gẹ́gẹ́ ìṣe mọ̀ wọ́n lèmi náà ṣe mọ̀ wọ́n o bó ṣe wà yẹn sẹ́mọ̀ pé bàbá yẹn ṣe first Amechi ṣe second vice ọ̀ṣẹ̀ third ṣẹ́ńgẹ́ ti níta sẹ́rí mission ti wà lọ́kàn wọn ni o tí wọ́n bá ní mission yẹn kò sí ní tá a fẹ́ ṣe kí Ahmed Lawal tó bá gbé fún kò sí ní tá a máa ṣe o oníkálukú máa kù ó máa dá tẹ́lẹ̀ o nítorí ìdí èyí ẹjọ́ nítorí ìtọ́lọ́ àwọn ọmọ Yorùbá lásìkò yìí ká gbìyànjú ní ká gbà síra wa ẹni tó bá wà ń bẹ̀ ẹ jẹ́ ká jẹ́ kó ṣe o àdúrà wa gbà ojú òní sí wa o. ẹ ṣeun. ẹ ṣeun ọ̀rọ̀ àmọ̀ràn. ó dà torí àsìkò wa tí ó ń sáré léńjeléńje bí a kẹ́ ẹ bá ní káàdì ẹ̀ ńlẹ̀ bí a ní gbólóhùn kan ní méjì kẹ́ ẹ bá ní fi ọ̀rọ̀ ètò ààbò tó ń ṣe gbùdùgbùdù Nàìjíríà àwọn èèyàn kan nígbàgbọ́ wípé Aṣíwájú ti débẹ̀ báyìí bí Ọlọ́run bá wọn ṣe délẹ̀ bí wọ́n bá débẹ̀ kẹ́sìn tó ń jẹ́ Boko Haram gbogbo ẹ̀ ìgbé àfẹ́wé bó bá dẹ̀ jẹ́ pàtíkù náà ni bó bá dẹ̀ jẹ́ pé kínní Ọlọ́run á jẹ́ kí ọ̀rọ̀ ètò ààbò yìí ẹ ṣáà bá ní kásẹ̀ ńlẹ̀ láàrin ìṣẹ́jú méjì mẹ́ta. kí àwọn tí wọ́n ń pè wá kán má rí ní rí pé mo tako Aṣíwájú lórí aspiration wọn èyí a sọ̀rọ̀ lórí àwọn nǹkan tó ti ń ṣẹlẹ̀ tẹ́lẹ̀ kó tó dòní kì í sì ṣèwọ̀ láti kéèyàn sọ ìtí ó wà lọ́kàn Yorùbá mi ní ẹ̀yà méjì mo sì jẹ́ Yorùbá kí n tó jẹ́ ọmọ Nàìjíríà ṣùgbọ́n mo kàn fẹ́ràn orílẹ̀-èdè Nàìjíríà ni ṣe rí nípa ètò ààbò tàbí ààrẹ tó wọlé àwọn ààrẹ tó wọlé pàápàá jùlọ láti inú ẹgbẹ́ APC wọ́n níṣẹ́ tó pọ̀ ṣe kí wọ́n bẹ̀rẹ̀ sí lọ ìjà àti gbá wọ́n ti ṣe quarter final wọ́n ti gbà semi final wọ́n ti gbá semi final tán sìn final ló wà ní final match ló wà níwájú tó jẹ́ general election so kàn bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ lórí kí ló kù ń sìn irú àwọn nǹkan kan wà tán lè bẹ̀rẹ̀ sí ṣe láti bí oṣù méjì ń sìn tán bá ti sinmi irú àwọn ASUU tàbí pé ìjọ àwọn kan fẹ́ strike ohun tán lè bẹ̀rẹ̀ sí ṣe lábẹ́lẹ̀ ní láti ran ààrẹ Muhammadu Buhari lọ́wọ́ bákan náà kan ní àníyàn gbogbo àwọn ààrẹ tó fẹ́ díje dupò ààrẹ kan láníyàn pé gbogbo wàhálà tó ń dààmú orílẹ̀-èdè Nàìjíríà lórí insecurity kan tó lo any other thing láti approach ẹ̀ kan kọ́ lo dialogue lè yanjú 50% nínú ẹ̀ pé kájọ fikùn lukùn ó máa yanjú 50% 50% tó bá kùn kán má wàá gbẹ kán má gbé ṣùgbẹ́ wọ́wọ́ fún wọn kán dojúkọ wọn èyí tó bá lóun ò gba ìfikùn lukùn kájọ takàngbọ̀n lórí ọ̀rọ̀ ètò ààbò bákan náà lórí ẹkọ́nọ́mì kán mójútó àwọn nǹkan tó wà ńlẹ̀ tá a lè tap ní kán wò ń sìn tó yẹ pé tán bá ti bọ́ sórí ipò báyìí kán mèrè ni kò ní jẹ́ pé àtúnṣe ẹ̀dẹ́bẹ̀ àtúnṣe ìrònú tá a fẹ́ ṣe. lábẹ́ bá a ṣe ń lọ torí pé mo sáré rí mẹ́sẹ̀gì kan gbà nígbà tẹ́ ń sọ̀rọ̀ èèyàn kan lè bá gómìnà sọ̀rọ̀ wọ́n á ní ọ̀gá wa kan ló fi ránṣẹ́ pé èèyàn máa ń da ọwọ́ bo ọlá báwí ni kì í ṣe pé èèyàn máa ń bá ọlá wí ń ta gbangba n làwọn fi wò pé wọ́n ṣe sọ irú ọ̀rọ̀ yẹn o pé kọ̀rọ̀ nọ́mbà ti sọ kì í ṣe pé. mi sọ pé ọ̀rọ̀ tí wọ́n sọ mi sọ pé ó dà mò ń sọ nípa pé àwọn wọ́n ríra wọn nírí pé àwọn wà láyé ẹ̀ ṣẹ́nu tèmi gbà láti fi pé gómìnà nílé yìí tiwa pàápàá ó gbà ẹnu wa roboto. so ṣe rí i pé àwọn ni wọ́n rí nírí pé ẹnu àwọn gbà ẹ̀ẹ́dẹ̀ rí i pé ńgbà tán sọ gómìnà gan rẹ́rìn ni ẹ̀ẹ́dẹ̀ rí i pé ẹni tá a bá nà lára ń ta mi ò jiyàn pé bàbá náà dẹ̀ ti padà ṣe àtẹ̀jáde lórí pé àwọn ọ̀rọ̀ táwọn sọ yẹn àwọn bẹ gbogbo ọmọ Nàìjíríà pé ká má bínú pé kì í ṣe pé àwọn míì ní láti denigrate kì í ṣe pé mò ń bá wọn ṣe spokesman o mò ń sọ lórí pé ohun tó ń sọ yẹn ẹnu àwọn kan gbà lórílẹ̀‐èdè Nàìjíríà ká má jẹ́ kó jà wá lójú gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ yẹn àwọn kan ń dọwọ́ bo ọlá bá wí tòótọ́ nìyẹn náà lèmi náà confam pé àwọn kan àti jẹ́ pé sit down náà ni fún gómìnà so ó wá ìyẹn bọ́ sójú ayé nìyẹn ká gbà bẹ́ẹ̀ ohun tó ń dẹ̀kú fẹ́ ṣe ó ti ṣe message tó ń fẹ́ pass ó ti pass ohun tó Ọlọ́run ti bá wọn ṣe wọ́n ti padà ká má bínú ká jẹ́ kí yẹn lọ àwọn náà kàn má ṣe bẹ́ẹ̀ mọ́. ó dá gbogbo ẹ̀yin tí inú ń bí ẹ dákun ẹ̀fọ́ wọnú ẹ jẹ́ ká dúpẹ́ pàtàkì lọ́wọ́ àlejò wa torí pé wọ́n ṣe dáadáa púpọ̀ àti ẹ̀ mọ̀ pé wọ́n tẹ̀lé impromptu ni ẹ máa bọ̀ àwọn gbogbo àwọn èèyàn wa wà l'Ábùjá o adúpẹ́ pọ̀ lọ́wọ́ yín sà kò tí ẹ̀ sí gbàtà pé tẹ́ ẹ̀ jẹ́ wa ọ̀gbẹ́ni Nurudeen Alao adúpẹ́ pọ̀ lọ́wọ́ yín oríṣiríṣi text message ìpè ó ń wọlé lóríṣiríṣi ṣùgbọ́n àsìkò wa ti lọ ẹ já máa lọ
ó dágbére ká máa lọ lé ọ̀dọ̀ wa. ká máa lọ lórí ètò Ayékòótọ́ fún tọjọ́rú tọ̀sẹ̀ ìkálẹ̀ fayọ̀ àtàlàfíà pàdé ńgbà míì Tijani Rasaq Ìdòwú Oríyọmí wọ́n wà ní ojú òpó ìbánidọ́rẹ̀ẹ́ Facebook wa àti Jìnàdù Olúwọlé àdúpẹ́ púpọ̀ lọ́wọ́ yẹn àtẹ̀yìn bẹ́ẹ̀. àwọn èèyàn wa tá a jọ wà ń bí Zainab Ajasa Peters Bangboye àti Ganiat Adébùnmi ó tiẹ̀ gbé kinní kan pa inú pálí wá fún mi mo dúpẹ́ púpọ̀. Akínọlá